Africa Content TV. Settle 20th of August. Mashallah. Gawa, àwọn ni wà bá stand, àwọn ni wà bẹ̀, àwọn ni olórí committee. Àyè ìgbìnà bí wọ́n yọ. Olórí committee tó bá kọrin ni o. Ẹ má wà yẹ kára sí kọrin. Àkùrá ni bẹ́ẹ̀ gbogbo ẹ̀. Ẹ̀sùn wà bẹ́ẹ̀. Gbogbo kan. Sẹ́msẹ́. Bàbá sẹ́msẹ́. Ìgbà àwọn from Sẹ́msẹ́ms. Ẹ ti rí Àwọn báyìí. pẹ́ ìtọ́kọ sára ilé tẹ̀sùn bá mi. Àdúrà ti gbà. Bẹ́ẹ̀ ni bàbá. Ó ti ṣeé ṣe. Invite kankan. Ó ti ṣeé ṣe. Invite kankan. Thank you, everybody. Ọtí ní IV, get IVL. Ọtí ìraṣọ, lọ́rọ̀ wá bó ṣe máa bá Alawiye and Wife Basirimi. Ọkọ àti ìyàwó lẹ̀ ń wòye o. Bàbá àti ti ìyàwó in support. So ẹ̀rí wọn ẹ̀gbà aṣọ ti yín, ẹ̀gbà IV ti yín, èèyàn ńláńlá à ń bọ̀ o. Ẹ̀dá tí wá bá ẹ̀ṣẹ̀ o. Ẹ̀yin tá a ṣe ń bọ̀ wá bá ẹ̀ máa retí wa o. À ń bọ̀ o. À ń gbá IV yín bọ̀ o. Ẹ̀kan wálé. Ẹ̀yẹ wá sí on the 20th of August. Alawiye at 50.